ìwọ tó yẹ pé ayé ẹ máa bàjẹ́ tó máa kọjá mo ní ayé ẹ bàjẹ́ ìgbésí ayé ẹ ṣì wà ó ṣì ń lọ sí ibi táyé ẹ máa bàjẹ́ dé ó ṣì wà ní Woolwich ni ó ṣì ń lọ sí Manchester ibi táyé ẹ̀yà ẹ máa bàjẹ́ bó ṣe fẹsẹ̀ rìn dé Woolwich kò tí ì yé jà ibi táyé ẹ̀yà ẹ máa bàjẹ́ dé ìwọ àti kí ló kẹ̀ bí pé tí bí pé yẹn sí títí ẹ máa gbá sí ẹ lọ kọ sílẹ̀ bí Anamáyọ̀wá sọ pé ẹ̀sìn bí pé máa gbá sí deliciously ẹ kọ sílẹ̀ pé Anamáyọ̀wá sọ bẹ́ẹ̀ ibi tí ayé ẹ̀yà ẹ máa bàjẹ́ dé Lizzy kò sí nǹkan kan tí ilé ayé ẹ lè fi mú yẹ́sì mọ́ mo sọ bẹ́ẹ̀ fún ya kò sí nǹkan kan ṣé kò yé ya mo ní ayé ìyá ẹ máa bàjẹ́ tó máa gba deliciously tó máa jù báyìí lọ kò yé ya ìwọ ló di ẹni tó ń sá kiri ó di ewu ẹ jẹlẹjẹlẹ ó dágun tán jọmọjọmọ ó wá di ẹni aláǹgbá tó wá rìn lẹ́gbẹ̀ẹ́ ògiri ó wá di ẹni tó ń sá káàkiri nítorí pé o mọ̀ yìí pé wọ́n ní the location yìí ó wá ń sá kiri from one place to another because kọ́ máa bẹ àmọ́ ibi tó ń sùn sí because o mọ̀ yìí pé wọ́n wà Lizzy ó wá di ẹni tó ń sá kiri ìgbésí ayé ẹ I know person àwọn tó wù mọ̀ òun ni wọ́n fẹ́ mọ̀ àwọn personality òun látàgbọ́ ti kú yọ àwọn personality tó mọ̀ látàgbọ́ ti kú yọ tí àwọn èèyàn fẹ́ ti torí ẹ̀ wọ́n ṣe ń bẹ ẹja àbí tẹ̀bí àwọn personality tó mọ̀ òun Ìyábọ̀ Òjó ṣe ń bẹ ẹja torí pé ó fẹ́ bẹ ìṣọ̀rẹ́ àbí àwọn personality tó mọ̀ tí Ìyábọ̀ Òjó ṣe ń ti torí ẹ̀ bẹ ẹja àwọn personality àgbọ́ ti kú yọ tí alájà ẹ̀ mọ̀ àbí títorí ẹ̀ Ìyábọ̀ Òjó ṣe ń bá ẹja because ó fẹ́ bẹ ẹ̀dọ̀rẹ́ pọ̀ láti jọ́ta àdẹ̀ tí mọ̀ ẹ́ Lizzy ó bá àwọn olóríire èèyàn rere láti jọ́ta àti mọ̀ àárí ẹ pẹ̀lú àwọn èèyàn gidi kankan àárí ẹ pẹ̀lú àwọn èèyàn kankan gidi nínú ayé afẹ́nu ẹnu ṣáánì ẹnu bíi ìta jàkàrà láyé ẹ fi bàjẹ́ Lizzy ìgbésí ayé ẹ lọ́jọ́ tèmi ó ti write off ìgbésí ayé ẹ ó ti write off pátápátá kò sí nǹkan kan tá lè fi ṣe wáyé ẹ bó ṣe ó di yánmayànmá ni ẹni bá wí fún ọba tó gbọ́ ẹni tá a bá sọ̀rọ̀ fún ọba tó gbọ́ ó jẹ́ nǹkan kan nínú ọmọ ayáyé mọ́ kò síbi kankan tó ti kọ pé Lizzy a fẹ́ pè é sí pàtí níbi gbogbo Nàìjíríà yẹn bó ṣe tóbi tó kò síbi tí wọ́n ti invite ẹ sí occasion ó rí bí kankan lọ́mọ you are on your own ó sọ fún ẹ pé by yourself ló máa wà at the end ó máa wà by yourself ṣé ayé ò padà wà ní by yourself you are on your own kò sí aṣọ báàbù àwa tá àti ẹ̀sìn wà nínú kọ̀ńténà àti ẹ̀sìn ń tẹ ẹja a sì ń gbẹ́ja wá a sì ń ta ẹja wá tí kò yẹ àtà wà nínú kọ̀ńténà a sì ń gbẹ́ja wá a sì ń ta gàrí wa Lizzy níbo ló ti ń taṣọ ẹ̀ nobody níbo ló ti ń taṣọ lọ́jọ́ tèmi láàrin èmi àti ẹ̀ níbo ló ti ń taṣọ aṣọ olùkọ́dé ti mú ẹ lórí ni aṣọ wọlẹ̀ ó wọlẹ̀ ibi tó ti ń wá kó bàjẹ́ fún àwọn èèyàn kó bàjẹ́ fún ìwọ ló ń bàjẹ́ fún Lizzy ó máa bàjẹ́ jù báyìí lọ fún mi Ọlọ́run by the next abá máa rí ẹ̀ wá máa ṣá pépà wàá wà lójú títí Yaba àpòsí ibẹ̀ lọ́mọ ti máa tọ́jú ẹ̀ next ibẹ̀ lọ́mọ ti máa tọ́jú ẹ̀ because ibẹ̀ ni òun ẹ̀ tó máa láti ayé ẹ̀ sí Yaba àpòsí ibẹ̀ ni òun Lizzy ayé ẹ̀ máa bàjẹ́ jù báyìí lọ ó ti understand ó get it wàá wáyé má ṣe rẹ̀ gbogbo ọ̀gá ẹ̀ ká sàn ṣẹ́wà 80 ni 80 ni 80 kí ló ṣẹlẹ̀ 80 bẹ́ẹ̀ ni yes 80 ni 100 ẹja kíká 80 ni kò sí 90 mi 80 ni 100 pound 15 ni 20 pound 15 ni 20 pound 30 ni 40 pound 80 ni 100 pound 40 ele mo ní 50 pound ní o ṣe problem 10 pounds 79p ó máa gbé 10 pounds 79 already later alright I'll send account number sí yín ṣé kò yẹ yín ẹ má hesitate láti pè wá kò sí nǹkan tẹ́ fi tà ní I need so many things ẹ pè wá sórí 07957116232 ẹ má hesitate rárá láti contact me look at you ó sẹ́ni tó ń pọ́nlẹ̀kùn awáyé má ṣe rere ìwọ ló ń taṣọ wo ló ń sọ pé kí kọ́sítọ́mà tó gbé owó wá tó fẹ́ fi rajà pé kó tó rí ẹ sójú ó máa 100,000 jọ èèyàn mélòó ti 100,000 láti fẹ́ rí ẹ sìn Lizzy wá di chile kankan ó wá di ẹni tó jẹ́ pé 1p gan wọn ò lè fi wẹ̀ wọn ò fi 1p wá ẹ gan ìwọ gan ló lé wọn mú báyìí sí ló lé wọn mú òun lé wọn mú ni ìwọ tó sọ pé kán tó rí ẹ sójú pé tó bá fẹ́ kó wá tajà fáwọn wọn gbọ́dọ̀ 100,000
wọn wá fi wọ́n kọ́bọ̀ wọn san wọ́n kọ́bọ̀ mọ́ fún ẹ òun wá wọn lójú méjèèjì ni nípa ayé ti bàjẹ́ ó gbèsè ayé ibi tí jealousy gbé ẹ dé jealousy òun ló gbé ẹ débi tó wà lẹ́yìn jealousy ìlara kó máa lara ẹni tí ayé ẹ ti dà ìwọ ló máa mọ̀ pé Davido òun ló mọ orin kan ju ẹnìkan lọ ìwọ ló máa mọ̀ pé ẹni yìí kò lówó tó ẹ ìwọ ló máa mọ̀ pé Dangote olówó ju Dangote lọ ìwọ ló máa mọ̀ pàṣọ tó wọ̀ yìí ìwọ nìkan làwọn China ṣe fún ṣé ni ẹ yìí wọn ò ṣe fẹ́ lómi àfiwọ́ nìkan lọ pé ìwọ ló kọ́kọ́ wọ irú ohun tí mo wọ̀ sórí ìwọ ló kọ́kọ́ wọ̀ ìwọ ló kọ́kọ́ ṣe fún nípa ayé ẹ wo bí tí ìgbésí ayé ẹ gbé ẹ dé ilẹ̀ ó wọlẹ̀ èmi sẹ́ ò bá wòye ọṣì máa kọ́lé ni ilẹ̀ yẹn wọlẹ̀ ni kò sẹ́ni tó fẹ́ ra ilẹ̀ lọ́wọ́ ni pẹ̀lú bó ṣe máa ń sọ pé kò sẹ́ni kankan tó bọ́ sa láti wá sọ pé kíní kan nípa ọjẹ kò sẹ́ni tó rà mọ́ a ò bá àwọn tó ń sọ pé ayé ẹ máa bàjẹ́ tó máa lámì tó máa lápẹ̀rẹ̀ òye àwọn bọ́ ń parọ́ ni àṣà ayé ẹ máa padà bàjẹ́ náà ni ògbésí ayé ẹ ògbésí ayé ó ti bí gbèsè ayé ó ti gbèsè ayé ó rántí máa gbé fídíò kan sórí péjì mi sìn ó rántí the same salawa bẹ́ẹ̀ ni ó rántí ìgbà tó ṣe tán fi ẹ́ joyè ó rántí ìgbà tó fi ẹ́ joyè ká tiẹ̀ tó ń lọ sínú ọ̀dọ̀ ẹ dáadáa ká tó lọ sínú ọ̀rẹ́ dáadáa tí kò yẹ ọmọ kábíyèsí tó bí ẹ́ joyè Lizzy ọmọ àlọ́ ti pààyàn ó rántí kábíyèsí ẹ̀ tó fi ẹ́ joyè ọba ìdèyàn ó gbọ́ tó sọ pé ó ti pààyàn ó ti gbọ́ kó sọ pé ó ti pààyàn ìyẹn náà jẹ́ ká gbé yẹn sí ni ní o tiẹ̀ kò bá tiẹ̀ pààyàn kó pa gbogbo aráàlú wa dùn kẹ́ kí ló pè mí àti yẹn ó rántí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó rántí ọ̀rọ̀ yẹn ayé ẹ ti yà wá ìgbésí ayé ẹ ìwọ náà wá wo lọ́jọ́ tèmi gírágírágírágírá ọmọ gbogbo ìgbà tí máa ń tẹ̀lé ẹ yẹn Lizzy ọmọ gbogbo ìgbà tèmi àti ẹ wà mo máa ń like tèmi àti èèyàn bá wà máa ń like láti mọ̀ nípa ẹni yẹn láti find ìgbésí ayé ẹni yẹn láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé ẹ Lizzy ẹjọ́ ni court case ni láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé ẹ ẹjọ́ wọ́n máa wò pé báwo mo ṣe ní gbogbo àwọn nǹkan ẹ lọ́wọ́ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ilé ayé ẹ court case kó tó gbé ẹjọ́ ẹ wá sórí social media ló ti lọ́ta ó dédé náà ta fún ara ẹ ló pé ọ̀tá kò sí ìyá ẹ fún ara ẹ ló fi owó ara ẹ fa ọ̀tá sínú ayé ẹ kò tí yẹ sí kí àwọn èèyàn ẹ wo Ìyábọ̀ Òjó ló wà níbà yìí sí tó wá sílẹ̀kùn nínú ilé ẹ tó wá ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ ó ti yẹn tẹ bá wo right up ẹ ṣe rí violence nínú right up ẹ no tá bá lọ sọ́dọ̀ Lizzy Ajonrin sí ó ti yẹn violence máa wà ń bẹ́ẹ̀ ṣàmì right up ẹ violence ni láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ilé ayé violence ìwọ ló máa rí ẹni tó kọ́mẹ̀ntì bákanbákan láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ilé ayé ẹ láyé ẹ ti wà ní jújú ló ti ń ṣa kọ́mẹ̀ntì káàkiri láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ilé ayé ẹ ló ti máa ń ṣa kọ́mẹ̀ntì kó ṣe kó yẹ ṣe bẹ̀rẹ̀ no ó ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́ you don't do and don't take ló ti ń ṣa kọ́mẹ̀ntì káàkiri láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ilé ayé ẹ òun ló máa ti máa ń ṣa kọ́mẹ̀ntì tí kò yẹ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ilé ayé ẹ ló ti máa ń ṣa kọ́mẹ̀ntì wọ́n máa ṣa kiri wọ́n máa ṣa ni ló ti ń ṣa kọ́mẹ̀ntì káàkiri láti from the start of your life owó ti Salawa Abeni sẹ́mi Salawa Abeni owó tí pé ìgbà tó joyè Lizzy má gbàgbé pé òun ló ń ṣe àdúrà fún ẹ̀mẹ́ ṣé wọn kó wà lára àwọn tó kọrin fún ẹ ìgbà tó ṣòyè bọ́ síta kó sọ fún wa kí ló ṣe fún woman yìí kí ló ṣe fún má gbàgbé pé wọ́n wà nínú ilé ẹ tóun àti àríkẹ́jọ máa ṣeré má gbàgbé ìyẹn Salawa Abeni yẹn kí ló ṣẹlẹ̀ láàrin ìwà tiẹ̀ kò ń ṣe pé ẹ̀kan jọ ní relationship pé ó kàn kàn mí fún ẹ o tí mo gbọ́ tó ń sọ pé tí ẹ bá sọ pé ọkàn mi fún kan that is not the way ó ń ṣe bẹ́ẹ̀ ló ṣe rí wọ́n sì yẹn sìn you don't just have just any kind of kò ń ṣe relationship tí Ìyábọ̀ Òjó pé ó kàn mí fún Ìyábọ̀ Òjó ní pàtí kò ń ṣe relationship yẹn lẹ́jọ́ ní ẹ̀yẹ ó wá sínú ilé ẹ̀ ó sùn sínú ilé ẹ̀ ẹ̀yẹ ó jẹun nínú ilé ẹ̀ ó sì yẹ kí ló ṣẹlẹ̀ láàrin ẹ̀ tí Lizzy á sọ fún ìgbáyé ayé ẹ ti bàjẹ́ and so many more of them anybody that move closer to you jọ gbogbo àwọn ènìyàn tó bá lọ wo láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lé ayé ẹ gbogbo àwọn tó máa ń celebrate ẹ níbẹ̀ di ẹ àwọn dà gbogbo àwọn tó jẹ́ yí pé a nídìí láti fún wọn lówó tó jẹ́ pé wọ́n máa gbé surprise wá sínú ilé ẹ àwọn dà ká bá sọ pé ká bá sọ̀rọ̀ nípa Salawa pé Salawa wá kọrin ni no that is not the way láti yẹ mi kí anybody tó fẹ́ rápálá sínú gbèsè ayé ẹ padà ó fẹ́ jẹ pánu ìyá náà ni èyí yá yẹ àwọ̀dà gbogbo wọn bó ṣe pọ̀ tó yẹn
tẹ́ pé àwọn ló máa fi owó wọn má gbàgbé o àwọn ló máa fi owó wọn ra cake má gbàgbé o mọ gbogbo àwọn sẹ́ẹ̀tì wọn yẹn àwọn dà lọ́jọ́ tèmi Lizzy àbí kankan nínú wọn tó máa ń gbé kéèkì wa mọ́ níbo ló wà ṣé o mọ̀ pé àyàm ṣáì náà máa ń wà láàrin wọn o má gbàgbé gbogbo àwọn gúùpù yẹn dà àrí wọn mọ́ gbogbo wọn ti fún lágbè ni gbogbo wọn ló ti balẹ̀ ayé wọn jẹ́ ni gbogbo àwọn tó sọ pé àwọn 100 àwọn 200 tó wọ́n lọ sí scoop àwọn dà gbogbo àwọn 200 gbogbo náà ni Ìyábọ̀ Òjó lọ sanwó fún gbogbo wọn ni Ìyábọ̀ Òjó sọ pé kán kọjú sí ẹ gbogbo àwọn bíi 200 300 tó sọ pé wọ́n lọ sí school ìwà àtàwọn ọ̀rẹ́ àwọn dà lọ́jọ́ tèmi tó bá ṣe bẹ́ẹ̀ dé àrí kankan nínú wọn yàtọ̀ sáwọn ọmọ kò lé nìyàn àwọn ọmọ kò lé nìyàn tó wà lórí social media àwọn dà gbogbo àwọn láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lé ayé ẹ̀ gbogbo ẹni wá gbé wá sórí Facebook èyí yà gbogbo wọn lọ ní àlọ́ rámi là ń rí ẹni kò rábọ̀ ẹ̀ because ọ̀tọ̀ ni nǹkan tó ń gbé ẹni tó jẹ́ family ẹ̀ gangan tó jẹ́ family ẹ̀ tó pè lábúrò ẹ̀ ọkùnrin ó wà nínú ìyà inú ẹ̀sìn ni bọ̀bọ̀ yẹn wà lọ́jọ́ tèmi ó ń jìyà lọ́wọ́lọ́wọ́ báyìí ó wà nínú ìyà wọ́n wá sórí social media sọ pé ó ṣe báyìí mo ń bọ̀ mo fẹ́ bẹ̀ẹ̀ ka mo ń bọ̀ nù yẹn lọ sí inú inbox yẹn. Mami mi, ẹ wá show me love now. Ẹ ṣọ́ra yín tọkọ mi bá mú yín. Tí o bá rí lẹ́ni kejì. Ó tí o. Èmi lẹ́ni kejì mi. Ẹ má dì mọ́ mi. Tọkọ mi bá mú yín. Tó bá mú yín. Ó máa ṣe fáì. Ṣé wàá pa? Báwo lè yin gbogbo nǹkan? We thank God. Ṣé kò yẹ? Ó wá sórí social media. Ó manage ọkọ ẹni ọkọ tó jí gbà. Ọkọ tó jágbà. Gbọ́kọ̀gbọ́kọ̀. Ọkọ tó gbàgbà ló fẹ́ manage. Ọkọ wo ló manage ṣọkọ tó ń ṣe ìṣìnà kiri òun yẹn ló manage ọkọ tó ń bóbìnrin sùn káàkiri ìyẹn ló manage níbọ̀ jẹ́ fún ẹ ní story ìyálàjà olórí burúkú láti tó sọ pé òun manage òfò láti tó manage jẹ́ fún ẹ ní story ẹ̀ níbọ̀ ọkọ olórí burúkú tó manage kò yé ya ẹ̀ láti aláṣẹ́wó láti oníṣìnà tó sọ yí pé òun manage láti tó jẹ́ pé gbogbo obìnrin ló ti dólé ayé bàbá bá ń gbé sí láti tó jẹ́ pé bàbá bá ń gbé sí ní awáyé má ṣe rere láti tó manage ta ló fẹ́ gba láti lọ́wọ́ ẹ̀ ta ló fẹ́ bá olóṣì èèyàn ó tó ṣì ẹ̀dá ta ló fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ tó bá manage ta ló fẹ́ fẹ́ Lizzy tó bá manage láti jọ má bá mi manage láti má bá mi manage ta ló fẹ́ fẹ́ Lizzy tó bá manage láti ṣé o mọ̀ yí pé láti ò kọ ẹnu sí ẹ ìwọ ló lọ dó láti ìwọ ló ṣe wedding fún láti ó dẹ̀ pé sometimes English máa yọ ẹlẹ́nu òun manage Lizzy bó ti ẹ̀ láìkì Fọlá ó gbọ́ nǹkan tí Fọlá sọ ó ní wọ́n ló ní problem yẹn òye yà ó ti yẹ ń sìn because ó fẹ́ kí àwọn tó wà nínú ayé kọ́ máa rí fásitì sí ẹ pé ó dẹ̀ fẹ́ gbogbo àwọn ọmọ ẹ̀ àwọn ọmọ ọkọ ẹ̀ mọ́ lára ó kó gbogbo wọn sí wa nǹkan tó fẹ́ nìyẹn because ó fẹ́ jọ Tóyìn Abraham òye ó fẹ́ jọ Tóyìn Abraham tó gbé àwọn ọmọ ọkọ ẹ̀ ó gbé lọ sí Canada lọ kàwé jọ ewo lónú àwọn ọmọ ọkọ ẹ̀ ló ṣe graduation ló lọ sí uni nínú àwọn ọmọ ọ̀la àti èwo nínú wọn ló lọ uni èwo ló wọn lọ sí Amẹ́ríkà nínú wọn Tóyìn Abraham ló fẹ́ jọ ó dẹ̀ lè jọ ó yàtọ̀ síra wọn láti ilẹ̀ tí Tóyìn Abraham ti ń tọ́jú ọmọ ọkọ ẹ̀ kò sí ẹ̀dá àlàyé tó yẹ àwọ̀ ìjà lọ́wọ́ ọmọ yẹn àmọ́ before ọgbà tí Tóyìn Abraham tó fẹ́ bọ̀bọ̀ yẹn àmọ́ bí ọmọ yẹn ṣe wà àmọ́ now bí ọmọ yẹn ṣe rí àmọ́ before ọmọ yẹn àmọ́ after lọ gbọ́ àwọn English tó ń jáde lẹ́nu ọmọ ọkọ Tóyìn Abraham lọ gbọ́ àwọn English Amẹ́ríkà lọmọ yẹn ti lọ sí uni yẹn ní Canada lọmọ yẹn wà tó ti ń ṣe uni kò yẹ àgbákò ni wọ́n jẹ́ nínú ìgbésí ayé Lizzy àgbákò ló jẹ́ ìyá onímọ̀mọ́ ṣì ń ta mọ́ ìmọ̀ ìlọ ni Lizzy àwọn ọmọ tó wá fi ń ṣe show off lórí social media ìyá onímọ̀ ó ṣì ń ta mọ́ ìmọ̀ ìlọ ni Lizzy àgbákò ló jẹ́ nínú ayé Lizzy àgbákò ni ó di dandan kó wá sọ fún wa lórí social media kó manage Lizzy àbí Lizzy manage ó dá way round ni because ìwọ ló fi owó ara ẹ fẹ́ láti ò fẹ́ ó wá ní Ìyábọ̀ sí nílé ọkọ ṣé Ìyábọ̀ sọ fún ẹ pé òun ti marry ni àbó sọ fún ẹ pé òun wọ ọkọ gbogbo alámọ̀ polo pé ọkọ Ìyábọ̀ ni ṣé wọ́n wà nílé ọkọ ni Lizzy àbí ó wà nínú ilé ìyá wọ́n tó yẹ pé ìyàwó ló gbé ìyàwó ni kò yẹ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe máa ń wà nílé ọkọ pẹ̀lú ibi tó wà yẹn Lizzy fìyàbọ̀ lé ó wà òkè níbi tó wà ní tó bá yẹ pé bó ṣe máa ń wà nílé ọkọ tí ó pè nílé ọkọ ni o Ìyábọ̀ wà òkè níbi tó wà ó ti yé ìyá kò yẹ Lizzy ìwọ ló choose láti settle for less Ìyábọ̀ refuse to settle for less gbàgbé bó ṣe happen kò ní ta fún ìyá ẹ̀
Lizzy, ìwọ ló choose láti wò yí pé láti ló fẹ́ settle fún. Ìyábọ̀ ò choose láti settle for less. Yeah. Ìwọ ló wò yí pé ti oní sọ́kọ mọ́ tó bá fẹ́ láti. Ìyábọ̀ ò máa rí ni. Ìjọ èjè. Ta ló máa believe pé Ìyábọ̀ ti pé èjì tó birthday tó ṣe ní last year. Ta ló máa believe ní December. Pé èjì yẹn ni Ìyábọ̀ jù. Lizzy, gbogbo nǹkan ti gbó ju Ìyábọ̀ Òjó lọ. Ìyábọ̀ Òjó tó fi ń gbéga tó fi ń gbígbágbága ó gbó jù lọ. Ó rí fídíò tí Ìyábọ̀ Òjó ṣe láàárọ̀ yìí ni. Ó wo skin ẹ̀ ni. Ó rí bó ṣe ń bì. Ó rí bó ń bì. Skin yẹn ń bì. Tó bá ń gbé ó ń bì. Skin Ìyábọ̀ ń bì. Ó rí skin ẹ̀ ni. Ṣé o rí jigbíjigbì lọ́rùn Ìyábọ̀ Òjó? Tó bá jẹ́ pé irú ìgbéyàwó tó wà yẹn tí gbígbígbì yìí pín nínú ìgbésí ayé ẹ̀ tí ò ní sinmi láàárọ̀ lọ́sàn-án lálẹ́, Ìyábọ̀ Òjó ò fẹ́ irú relationship bẹ́ẹ̀. Ó fẹ́ o marriage bẹ́ẹ̀. No. Ó ti yé. I prefer to be single than to be in that kind of a marriage, Lizzy. Oye ya. Kò sẹ́ni tó máa fẹ́ wà ní irú marriage tó wà yẹn. Ìwọ ló ń bọ́ ọkùnrin, ìwọ gangan, ìwọ ló máa ṣiṣẹ́ láàárọ̀, oníṣẹ́ ń kanlẹ̀kùn, ìwọ ló máa ṣiṣẹ́ lọ́sàn, ìwọ ló ṣe máa ṣiṣẹ́ lálẹ́, kí láti tó lè jẹ àmàlà, ìwọ ló máa ṣiṣẹ́. Ìwọ ló máa ṣiṣẹ́ fún láti jẹ. Ìwọ ló máa ṣiṣẹ́ fún àwọn ọmọ ẹ̀kọ́ jẹ. Ó ní sinmi, kò nídìí láti sọ pé wọ́n nídìí láti ṣépè fún èpè tí ń jà. Ó rí pé owó tó ní tó fi ní sinmi nínú ayé ẹ̀. Ìyábọ̀ fẹ́ wo marriage bẹ́ẹ̀ no. Ó rí people ló ṣe máa ń pampa. Ibi bá láwà náà ìgbà tí Ìyábọ̀ Òjó wà ní Tanzania. People ló fún lówó. Owó tí people ló send sí ni. Ibi bá láwà. People ló fún lówó. Ìjọ́ wo ni láti ti fún ẹ ní gift rí, Lizzy? Yàtọ̀ sí o bá ti wọ́n lẹ́sì sí. Ọwọ́ mú láti wá wọ́n ṣọ sí lọ́rùn. Ìwọ ló máa tún wọ́n ṣọ sí lọ́rùn o. Ìwọ ló máa ra bàtà fún. Láti ò ra bàtà fún ẹ rí kò wá báàgì fún ẹ rí. Nítorí ẹ̀ ló ṣe ń jealous Ìyábọ̀. Ó máa jealous Ìyábọ̀ kò ní because ó ní ọkọ tó mọ meaning ní gift. Láti ò mọ nǹkan tó ń jẹ́ gift because kò kàwé olùkọ́ ní láti lùkọ́. Olùkọ́ kò mọ nǹkan tó ń pè ní gift láti ra gift fún mi. Mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Oye ya. Tí láti bá máa jáde tó bá máa wálé ó máa lọ orí ẹja. Ajá dídín ló máa wà fún ẹ. Àti tọ́kí dídín. Ó máa lè mọ̀ pé class yẹn yàtọ̀ síra wọn. Tí láti bá máa jáde tó bá máa dé, ó máa lóhun ti ra tọ́kí dídín wá fún ẹ tó máa fi mu gàrí. Pé class yẹn yàtọ̀. But tí pọ̀ ló bá máa jáde lọ tó bá máa wọlé dé ó máa sọ pé òun ti lọ ra shawarma ló máa ra wá. But láti máa rẹja dídín àti tọ́kí dídín fún ẹ. Pé class yẹn yàtọ̀ sí class. Jẹ́ pé class yẹn ó yàtọ̀ síra wọn. Oye ya. Má máa fi Ìyábọ̀ gbé rẹ̀. Tó bá máa sọ̀rọ̀, má máa join Ìyábọ̀ papọ̀ mọ́ rẹ̀. Ẹ yàtọ̀ síra yín. Ìwọ ò kàwé, Ìyábọ̀ tún kàwé títí tó tún wá sí UK. Ó tún wá kàwé nínú UK. Lizzy ò kàwé náà. Ó lọ sí school náà. Ìwọ tó ṣe class captain ní primary school. Ó tún ṣe class captain ní secondary school. Ó tún wá ṣe class captain ní university. Ó kàwé Lizzy, ó lọ sí school. Má máa fi rẹ̀ wò Ìyábọ̀. Tí Ìyábọ̀ Òjó bá ṣe tí Ìyábọ̀ Òjó bá máa sọ̀rọ̀, tó bá fẹ́ ṣe English, tó fẹ́ sọ English, Ìyábọ̀ Òjó máa bọ́ kò ní kọ lẹ́nu, Lizzy ó máa kó ẹ lẹ́nu ni. Ìyá ẹ máa ṣá English yẹn jẹ ni wàá máa sọ̀rọ̀ bí àwọn akáyín. Ó máa wọ́n eyín wọn ti ká. Bó ṣe máa sọ̀rọ̀ bí ẹni tí eyín ẹ̀ ti ká. Àwọn English yẹn kò ní jọmọ́ Yorùbá. Ní mo bí tá a máa gbé sí. Wọ́n máa tàbọn ni. Wọ́n máa sọ ó sẹ́fù lọ́lọ́ ibùkún ẹ̀ máa sọ. Ṣé o mọ̀ pé ìwà àti Ìyábọ̀ Òjó ẹ̀ kì í ṣe same. Class yàtọ̀ sí classless. Classless ni wọ́n Lizzy. Ìyábọ̀ Òjó is classic. Oye ya. Ìyábọ̀ Òjó wà classic. Ìwọ wà classless. Má máa fi wéra wọn. Ìwọ àti ibùbọ lórí burúkú tó ń wọ̀ kọ́ ló jẹ́ kó jẹ́yàn nú ayé. Oye ya. Tí Ìyábọ̀ Òjó bá bọ́ síta tó bá wà níta, ayé máa ń rí. Tí wọ́n bá wà níta Lizzy wọn rí ẹ̀. Ọlọ́run tó dé bá pa ìwọ àti Ìyábọ̀ Òjó pọ̀, wàláhì wọn ò ní dìde fún ẹ kó jókòó. Tí Ìyábọ̀ bá wọnú pátì yìí wọ́n máa wò bí i president ló wọ̀ bẹ̀ ni. Gbogbo èèyàn ló máa stand still ovation standing. Wọ́n máa stand ovation standing fún ni. Ẹ yàtọ̀. Wà láyé bàjẹ́ nìwọ. Kò yẹ. Ìyábọ̀ Òjó kò gbé dání pé kóun máa tọ́jú ọkùnrin. Ó mọ̀ pé orí kálukú, orí ọ̀tọ̀ ni. Orí ìyá ni wọ́n gbé wáyé ìbùkún. Ọmọ Abíọ́lá Àkànwó. Orí ìyá ló gbé wáyé ayé. Orí ìyá ló gbé wálé ayé. Ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá àkóyé ìyá ẹni. Ìwọ gbórí orí ìyá wálé ayé ni. Tí o má fi yẹra wọn. Ìwọ wá ṣiṣẹ́ fún láti kó jẹ ni. O wá ṣiṣẹ́ kí láti wá máa jẹ. Àbí? Nǹkan tó wá ṣe kọ́ nìyẹn ni. O wá ṣiṣẹ́ kí láti máa jẹ ni pẹ̀lú ìrọ̀rùn. Ìwọ wá lé ayé ìyá nítorí ẹ̀ ló ṣe máa ṣiṣẹ́ láwọn ló máa ṣiṣẹ́ lọ́sàn ló máa ṣiṣẹ́ lálẹ́. O ní tún èrè kó. Gbogbo iṣẹ́ tó ti ṣe láyé ẹ̀ kò sérè mẹ́. Gbogbo èrè tó ní láyé ẹ̀ court case ni. Court case ni. O ní sinmi òdèlè nísìn. Ìsinmi ṣe jìnnà sí ẹ nìyẹn. Pẹpẹpẹpẹ lé ayé ẹ ló ti máa ń ṣe court case. Pẹpẹpẹpẹ lé ayé ẹ ló ti máa ń ṣe court case Lizzy Ajonrin. Láti bẹ̀rẹ̀ pẹpẹ lé ayé ẹ ló ti máa ń ṣe court case. Ló ti máa ń ṣe comment ìgbà yẹn. Ìgbà tó máa gbé Tóyìn Abraham náà wá comment ló gbé wá fún wa. Comment
comment tó yàn bá náà ló gbé wá torí pé òun lọ pa ọmọ ní Saudi pé ó gbé gbaná but ní 2025 ó sọ pé Ìyábọ̀ Òjó ni òun ló lọ pa ọmọ comment náà ló gbé wá ẹ̀yin èèyàn tẹ́ bá ń follow wa ẹ rántí pé comment ló lórí burúkú ẹ gbé wá tẹ́ bá rántí nígbà yẹn comment òṣì náà ló gbé wá comment tó comment tó yàn bá ló bímọ agbọ́ tọmọ yẹn tó bímọ ó ti yẹ ìjọ tí ọmọ yẹn bímọ báyìí ló gbé fídíò jáde ló ṣe part 1 part 2 part 3 part 4 tó wà nínú mọ́tò báyìí ní 2024 oní Ìyábọ̀ Òjó tó pè ní Gistlover olóhùn ló sọ fún ẹ pé tó yàn bá àrùn bímọ sílé alágbo póun ló sọ pé kó bọ́ síta kó lọ sọ pé Ìyábọ̀ Òjó pé tó yàn bá àrùn bímọ sílé alágbo pé kó lọ sọ bẹ́ẹ̀ níta pé the same Ìyábọ̀ yẹn sìn kò wá lè sọ síta mọ́ pé òun lòun sọ bẹ́ẹ̀ fún mi pé because ó ní screenshot yẹn pé òun ló wà lábẹ́ Gistlover òun ló sọ fún pé Ìyábọ̀ Òjó òun ló sọ fún pé tó yàn bá àrùn bímọ sí ilé alágbo òun ló ṣe bọ́ síta ló ṣe ṣe àwọn show ọmọ sí kọ́mẹ́ǹtì náà ló tún gbé wá tó sọ pé wọ́n fẹ́ pa tó yàn bá àrùn àtọmọ ẹ̀ kọ́mẹ́ǹtì náà ló gbé wá pé wọ́n sẹ́ndì kọ́mẹ́ǹtì sí ẹ nínú inbox ẹ Lizzy ṣùgbọ́n látijọ́ tí mo ti mọ̀ ẹ́ o ò tí mú kọ́mẹ́ǹtì ẹyẹ kankan jáde nínú inbox yẹ pé àwọn tó nídìí ẹ̀pù lélẹ̀ nínú inbox yẹ tó máa ń wọnú inbox yẹ wá o pé kò ràn wọ́n lọ́wọ́ wọ́n wá ní pé kí n ṣá wọn sí blocking o ò rí àwọn kọ́mẹ́ǹtì àwọn èèyàn tí wọ́n sọ fún ẹ nípa wọn pé àwọn èèyàn máa pọ̀ gan tó ń tọrọ owó nínú inbox yẹ wọ́n á ní pé kí n ṣá wọn sí blocking ṣùgbọ́n nínú inbox yẹ ló máa ti gbé kọ́mẹ́ǹtì jáde kọ́mẹ́ǹtì yìí ni láti gbogbo ìbẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ kọ́mẹ́ǹtì o lè ní ìsinmi Lizzy torí ẹ̀ mo ṣe nígbàgbọ́ ìgbà tí wọ́n jẹ́ kí n mọ̀ pé ìyá ẹ̀ Abíọ́lá Àkànó wèrè ló jà tó fi kú inú àìsàn wèrè torí tí ìyá ò bá ya wèrè kò ní gbé ní uncompleted building tó dẹ̀ sọ pé láti gba 2 bedroom fún ẹ ó dẹ̀ sọ pé onímọ́tò nígbà tí ìyá ẹ̀ wà láyé ìyá ẹ̀ dẹ̀ gbé nínú uncompleted building ní Abíọ́lá Àkànó yá ẹ̀ kò ní gbé nínú uncompleted building tó bá kí n ṣe pé tòótọ́ ni ìyá ẹ̀ yà wò ìyá ẹ̀ wà nínú àìsàn wèrè tó bá ń ṣe bẹ́ẹ̀ wàá fi sínú 2 bedroom house tó sọ pé láti gbà fún ẹ bó sọ pé láti gba 2 bedroom house fún ẹ kí ló dé tó wàá fi yá ẹ sí pé ìyá ẹ̀ sọ pé o gbọ́dọ̀ fẹ́ láti ní kí ló dé tó fi yá ẹ sínú 2 bedroom tó ń gbé o dẹ̀ ní mọ́tò ń gbà yẹn ìwọ tó ní mọ́tò tí ìyá ẹ̀ dẹ̀ wà nínú uncompleted building ẹ̀ rí i pé ó jọgá tí kò jọgá tó fẹsẹ̀ méjèèjì jọ o dẹ̀ máa ń gbé oúnjẹ lọ bá ìyá ẹ̀ nínú uncompleted building ìyá ẹ̀ dẹ̀ máa ń fọlẹ̀ ó máa ń fọ ẹsẹ̀ fún àwọn ènìyàn Lizzy kúrò lẹ́kọ̀ọ́ kọlà ewé ló kọlà sẹ́kọ̀ọ́ má fi nù wá mọ́ jẹ àwọn ẹlòmíì ni wọn ò ní orí láti rò ìyẹ́ ìyálàjà rẹ̀ bó tó bá ṣe mú wá àwa tí a ní ọpọlọ sí ọpọlọ wá pé àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ gangan àmọ́ bó ṣe jẹ́ kò yẹ ṣé ọmọ kó ti tọwọ́ bọ nǹkan tó yẹ kó tọwọ́ bọ̀ láyé ẹ̀ òun láyé ẹ̀ ṣe bàjẹ́ bí ìyẹ́ Abíọ́lá Àkànó bó ṣe tọwọ́ bọ ṣọ̀ọ̀lì táyé ìyá ẹ̀ fi bàjẹ́ náà nìyẹn wọn náà nìwọ náà tọwọ́ bọ̀ ó mọ̀ yí pé gbogbo akọ́lá korí owó ó sì yẹ ń sìn gbogbo akọ́lá korí ọ̀la ẹlòmíì kádàrá ẹ̀ láti ìgbà tó ń bọ̀ wá sẹ́wọ̀n ó ti yẹ ń sìn ó sì yẹ ń sìn ó kàn wá sílé ayé ni pé kóun kàn wá sílé ayé kò ṣe kókòun lówó ṣùgbọ́n kébi má pa òun òye káṣírí òun bò ẹlòmíì wálé ayé kó yẹ wípé àṣírí bíbò lásán ló nídìí kò sí bó ṣe lè dá lókòwò tó okòwò tó máa sọ ọ́ di bílíọ̀nìà ó máa jẹgbá yẹn run ni nítorí pé kò kórí ọ̀la ó sì yẹ kò gbé sí ayé kí owó onítọ̀hún lọ ṣògùn owó wàláhì ó máa di ogun arinlẹ̀ náà ni àgbà náà kàn máa wọnú owó yẹn láti máa gbọ́n owó yẹn lọ bí o ṣe ní court case because ó kórí ọ̀la kò sọ́là nínú ayé ẹni gbogbo ọ̀la tó ń kígbe olówó ni ẹ bílíọ̀nìà ni ẹ olówó ju Ìyábọ̀ Òjó lọ Ìyábọ̀ onílé Ìyábọ̀ ṣe kíní tú kíní méjì ni Ìyábọ̀ ti gbà ó gba Pepsi ó gba ti kejì yẹn náà ó yẹ Ìyábọ̀ Òjó ó ti gba endorsement méjì kò dẹ̀ nílé ó dẹ̀ jẹ́ landlord lówó ó ti yẹ ń sìn Ìyábọ̀ Òjó ò nílé ṣùgbọ́n ìgbà tí Ìyábọ̀ Òjó wọ́n náà ló jẹ́ ká mọ̀ wọ́n àmọ́ pa ẹ̀ o onígbà tí Ìyábọ̀ Òjó ilé tí Ìyábọ̀ Òjó ń gbé ó pe olórí pé kó wá kọrin fún ẹni tí ò dẹ̀ nílé má gbọ́ o ẹni tí ò nílé tó jẹ́ yí pé ọmọ landlord má gbàgbé pé ọmọ landlord ilé Ìyábọ̀ Òjó pé ọ̀rẹ́ ẹ̀ ní landlord ilé Ìyábọ̀ Òjó ibi tí ayé ẹ̀ bàjẹ́ dé ọmọ landlord ilé Ìyábọ̀ Òjó ọ̀rẹ́ ẹ̀ dẹ̀ ni ló dẹ̀ máa ń jẹ́ kó mọ̀ yí pé Ìyábọ̀ Òjó ò nílé kò sanwó lé ó ti yẹ ṣùgbọ́n gbà tí Ìyábọ̀ Òjó máa kó sínú ilé yẹn eléré wá play fún Ìyábọ̀ Òjó ṣùgbọ́n láti ijọ́ tèmi ti délé ayé èèyàn tó bá kọ́lé ó ti yẹ ló máa ń ṣílé èèyàn tó bá kó mọ jáde ó ti yẹ ó máa pe eléré pé kán wá bóun ṣàjọyọ̀ ó ti yẹ ń sìn kò ń ṣe ẹni tó gba ilé mi rent Lizzy Ajonrin pé ó make sense ó make sense ìwọ ló jẹ́ ká mọ̀ o because àwa Yorùbá ó ti yẹ ń sìn àwa Yorùbá máa lo 1+1 ó ti yẹ àwa wo gbogbo fídíò
náà jẹ́ kó da fún Ìyábọ̀ Ìjàyè ó bá ti wá fẹ́ ṣe fídíò yẹn bá wá dúró síwájú ilé ọmọ lọ́mọ àwọn gbogbo fídíò yẹn àwa rí background mi lọ́dọ̀ Ìyábọ̀ láti ìgbà tó ti sọ pé wọ́n ti lé Ìyábọ̀ kúrò lé pé Ìyábọ̀ ò nílé Ìyábọ̀ fún wa ní another new background tó yàtọ̀ sí background tá a mọ̀ mọ́ àmọ́ wájú ilé ẹ̀ láti inú fídíò ẹ̀ àmọ́ wájú ilé ẹ̀ àti máa ń rí gbogbo background wájú ilé yẹn nínú fídíò yẹn òye àṣírí Ìyábọ̀ ń bẹ ibẹ̀ ló ṣe bọ́ta lẹ́nu ibẹ̀ ló ti ṣe fídíò ibi tó sọ pé ó ti kú òyìn ibẹ̀ ló ti ṣe fídíò láàárọ̀ yìí òye yá ibẹ̀ ló sì ṣe fídíò kó tó lọ sí ọ̀dọ̀ Sàláwà Àbẹ̀ní ibẹ̀ ló sì ṣe fídíò kó ba lè mọ̀ pé àwa tá a rí fídíò yẹn a wò fíní àkànwà kápásí o a wò dáadáa ibẹ̀ ló sì ṣe fídíò ibi tó ti ṣe fídíò ìgbà tó lọ sọ́dọ̀ Sàláwà Àbẹ̀ní ṣọmọ kó ṣe fídíò tó fi wọ mọ́tò ó ti yẹn sí ìta yẹn tó máa ń gbé mọ́tò yẹn sí ibẹ̀ náà lọ sì gbé sí àṣírí ilẹ̀kùn ẹ̀yẹn náà the same ilẹ̀kùn yẹn náà láṣírí Lizzy jọ nítorí Ọlọ́run kí ni problem ẹ̀ kí ló dé tó máa sọ̀rọ̀ sáà níbi abẹ́ kò kí ń ṣe ìyàwó Tẹ́ríba mọ́ ló wà lọ́ndà gist lover ló wà lọ́ndà amẹ̀bọ̀ gist mi àná amáyọ̀wá ni yẹn náà nice ẹ̀yẹ àná amáyọ̀wá ló lo amẹ̀bọ̀ gist àbí àná amáyọ̀wá ló ràn ní jọ sọ fún mi ta ni yálàyà pọ̀wápọ̀wá bàbá anybody tí mo fẹ́ bẹ̀rù lórí social media tí màá lọ wà ní under amẹ̀bọ̀ gist wàláì máa lójú mi fún ìyá ẹ̀ pu anybody tó bá jẹ́ máa lójú mi fún ẹ̀ ó ti yé ìyá ẹ̀ mi ní ṣéǹjì orúkọ mi Lizzy èmi ò ṣe blogging ó ti yé yẹ kò tó bá sọ pé ànàmáyọ̀ wà lọ́wọ́ mi ó fàìn kò mọ́ tán kò kan ayé kò yé ìyá ẹ̀ ó gbé sí ayé ẹ̀ títí ẹ gangan dúpẹ́ owó tí ń ṣe báyìí ayé ẹ̀ ó ti ń ṣe kànáfìnì ó ti ń ṣe báyìí ayé títí ẹ gan kò yé ra ẹ̀ gbogbo fún ara ẹ̀ tó nílé ayé ẹ̀ kò yẹ ó ti jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ pé wọ́n ló gbé dání olè ló dì mẹ́rù Lizzy ó ti rí sí so gbé pé ọ̀rọ̀ tá a sọ ó ti ṣẹ́mú ẹ lára ó ti jẹ́ kí ọ̀rọ̀ tá a sọ ó ti jẹ́ kó ṣẹ́mú ẹ lára pé wọ́n ló gbé dání olè ló dì mẹ́rù ta ló wá lè súnmọ́ ẹ ta ló lè súnmọ́ ẹ olórí burúkú ẹ̀dá ló máa sọ pé òun jà fún ẹ Lizzy because olùsí ni ẹ awáyé má ṣe rere ni ẹ ìwọ náà gbogbo àwọn olùsí èèyàn tó súnmọ́ ẹ gbogbo àwọn awáyé má ṣe rere tó súnmọ́ ẹ àwọn tòṣì gbogbo yẹn sọmọ wáyé àwọn bámbíà làwọn tí wọn ṣe rere ìmí ìwọ àbẹ̀tẹ̀ pé àkọ́bí ọmọ ẹ ó ní HIV ni àkọ́bí ọmọ ẹ ó ní HIV irú ìyá wá síta ọmọ búyà bó jò ẹni tó pé àkọ́bí ọmọ ẹ ó ní HIV ó ṣe business ó ṣe tì nínú ayé ó ṣe business ó ṣe àṣetì nínú business yẹn ìyẹn náà wá síta ṣe pé ẹ̀rù ń bú Ìyábọ̀ Òjó ẹ̀rù ń bú ọmọ Ìyábọ̀ Òjó tó jẹ́ pé àkọ́bí Ìyábọ̀ Òjó tó jẹ́ ọmọ ẹ̀ lóbìnrin successfully success òun ni ọmọ tó máa kọ́kọ́ ṣe wedding fún ní Nàìjíríà tó máa lò bí ọ̀sẹ̀ kan láti fi ṣe wedding yẹn tó máa ṣe wedding oríṣi 6 fún ní Nàìjíríà yẹn olórí burúkú títí ẹ̀ tó yẹ pé ó ti fẹ́ yankun ana àkọ́bí ẹ̀ kò tí ì sẹ́ni tó gbé sílé ṣẹ́ni tó tiẹ̀ ní HIV ta ló fẹ́ gbé sílé irú ìyẹn ló máa wá sórí social media àwọn máa bú Ìyábọ̀ Òjó ẹni tó yẹ kó lọ sí ṣọ́ọ̀ṣì pàṣẹ pé lórúkọ Jésù láyé ọmọ òun ti fẹ́ wọ monopause ọmọ òun ò tí ì rọ́kọ fẹ́ ayé ọmọ ẹ̀ ti fẹ́ wọ monopause ọmọ ò tí ì rọ́kọ fẹ́ ìyẹn ló bọ́ síta ló sọ pé òun ṣe speaker fún Lizzy ẹni tí ìṣòro wà nínú ayé ẹ̀ ìṣòro tó wà nínú ayé yẹn ó ta kókó mọ́ lára ni ìṣòro yẹn ta kókó mọ́ lára ìṣòro tó wà nínú ayé ẹ̀ olórí burúkú ayé ẹ̀ ti wọ monopause ìgbésí ayé àkọ́bí ẹ̀ ti wọ monopause kò sẹ́ni tó fẹ́ fẹ́ kó tiẹ̀ sọ fọ́kùn yẹn pé sí àná àní gbowó orí lọ́wọ́ ẹsẹ̀ kò sí bábù ọkọ àkọ́bí ẹ̀ bábù ọkọ bábù ọmọ ìgbésí ayé ẹ̀ wá bàjẹ́ wá wò pé business tóun fẹ́ ṣe yìí oògùn lòun máa fi ṣe ó tún fi oògùn ó tún fi ṣe business gan lulẹ̀ ni olórí burúkú lulẹ̀ olórí burúkú wa gbégbá ó wá sọ pé òun gbégbá blogger òun fẹ́ jà fún Lizzy ẹni táyé ẹ̀ tí ẹni tó yẹ kó wọnú mọ́ṣáláṣí lọ kó lọ sọ́dọ̀ àwọn aláàfáà kó lọ sọ́dọ̀ àwọn wòlíì kó sọ pé kí ló ṣẹlẹ̀ kó sọ pé ìgbésí ayé ọmọ òun ti bàjẹ́ ẹni tó yẹ kó mú ayé Priscilla kó máa fi ṣe prayer point pé ká yé ọmọ òun lè lànà kí ọ̀nà lè là fún ìgbésí ayé ọmọ òun bí ọ̀nà ṣe là fún ọmọ Priscilla yẹn ká yé ọmọ tòun náà ńlànà lórí burúkú bá wọn bú Ìyábọ̀ tí tó jẹ́ pé successful success single mother on her own tó bá ń pe àwọn single mother tó wà successful success lórí àwọn ọmọ Ìyábọ̀ Òjó orúkọ ẹ̀ kó tó dé number 3 orúkọ Ìyábọ̀ Òjó máa wà ń bẹ̀ between 1 and 3 orúkọ Ìyábọ̀ Òjó máa wà ń bẹ̀ tó bá mú àwọn single mother tẹ́ pé ìgbésí ayé àwọn ọmọ wọn dá kò sínú ọmọ wọn tó ṣaṣẹ́wó olórí burúkú títí ẹ single mother títí ó tọ́mọ tí ó tún wà nílùú òyìnbó nìyẹn o olórí burúkú ó tọ́mọ tí alátọ́tì lọ́mọ ẹ̀ ìwọ ẹ̀kọ́ ló máa bú Priscilla Ọlọ́run ìwọ ẹ̀kọ́ ló máa bú Priscilla kò tí ì ṣe mí dé ìyá ẹ̀ ni o ó ti yẹ ẹ̀ tó bá ṣe mí lé ìyá ẹ̀ máa jẹ́ káyé mọ ẹni tó jẹ́ wàláì ìwọ ẹ̀kọ́ ló máa sọ pé ó fẹ́ ṣe ṣóò fún Ìyábọ̀ Òjó ó lọ sí wọ́n tó yẹ pé àkọ́bí ẹ ó tó ẹni tó lọ lé ọkọ kò wọ́kọ́ fẹ́ ó lélẹ̀ ní ọmọ nǹkan téèyàn lélẹ̀ ọmọ lábẹ́bí ọmọ ẹ̀ ó lélẹ̀ lábẹ́bí ọmọ ẹ̀ lélẹ̀
ibi pọlọbẹ báyìí la máa sọ pé ọmọ ẹ sí ọmọ máa fi ó máa wà lẹ́lẹ́ni ibi pẹlẹbẹ báyìí ni ìgbésí ayé ọmọ ẹ bàjẹ́ níṣojú ẹ wọ́n ní abiyamọ ayé ọmọ ò gbọ́dọ̀ bàjẹ́ níṣojú abiyamọ bó olórí burúkú títí ayé ọmọ tiẹ̀ bàjẹ́ níṣojú pẹ̀lú gbogbo oògùn tó ṣe láyé ẹ olórí burúkú tó wà lé ayé gbé fọmọ tó jẹ́ pé olórí burúkú bísínẹ́sì tó rí ṣe bísínẹ́sì tá a kọ́ mú ẹ tó fẹ́ fi gọ̀ǹgọ̀ fà wálé ayé ìgbésí ayé ibẹ̀ láyé ọmọ ẹ ti bàjẹ́ olórí burúkú tó fi titi ẹlẹ́ tó fẹ́ gbégbé onígbà àwòdíyà fàmù sí ẹ̀kú òwájú rẹ̀ aláyé bàjẹ́ ayé Lizzy tó ti bàjẹ́ ṣòro bí ayé Lizzy lè tún ṣe ni ta ni ìyá alájà ẹ̀ tó fẹ́ tún ayé Lizzy ṣe ó fẹ́ kí tiẹ̀ náà bàjẹ́ pátápátá kó má bàa tún ṣe mọ́ ẹ ládùú gbogbo oògùn tí wọ́n gangan fún wa rẹ̀ tó ṣe lọ́tún tó ṣe lọ́sì kí ló dà fún ẹ lọ́jọ́ tẹ̀lé kí ló dà fún ẹ ìmùlẹ̀mú fò ló jẹ́ bí Lizzy ti jẹ́ ìmùlẹ̀ fún for the rest of her life oyè yà á for the rest of her life ìmùlẹ̀mú fò ni Iyabo Ojo is not the predicament of Lizzy downfall hear me and hear me the truth Iyabo Ojo is not the predicament of Lizzy Ajonrin. I'll be bringing a lot of things that you guys don't understand. From the onset of Lizzy Ajonrin, her life has been miserable. Lizzy Ajonrin's life has been a miserable life from the onset. Before Iyabo Ojo come into the life of Lizzy Ajonrin's life has been miserable. Báwo ni èèyàn kan ṣoṣo tó máa wà láàrin àwọn bíi 100 tó dẹ̀ jẹ́ pé those 100 will be against her. So possible. Gbogbo 100 yẹn ló be against her. Gbogbo 100 yẹn pátápátá ló ti fight. Can you count how many people in Nollywood, in Yoruba Nollywood, that Lizzy have not fought? Tí ó ti bàjá. Can you count them for me? No, kò sí. Tani kò tí yọ ẹnu sí. Tani kò tí bá tiẹ̀ jẹ́. Tani kò tí bú. One way or the other. Lizzy Ajonrin predicament is not Iyabo Ojo. It's not Iyabo Ojo's fault that Lizzy Ajonrin has those things. No, it's not Iyabo Ojo's fault. Because at the end of the day, Iyabo Ojo is not gist lover. At the end of the day, can you imagine that? Iyabo Ojo is gist lover. She's not. She's not gist lover. At the end of the day, the way gist lover carry you, Lizzy, the way gist lover carry Abike Jagaban, yeah, Abike to wo, gist lover, oti àìmọye ìgbà tó ti carry. Abike o ma ti ya wèrè sórí social media. Kò ma ti torí ẹ ya wèrè sórí Facebook. Kò ma ma bugije bó ṣe ń bugije lẹ́ni Lizzy. Tell me how many people have gist lover carry on this Facebook tí ó já wèrè bí wọ́n tí ayé tí ẹ ṣe bàjẹ́ bí ayé tí ẹ ṣe bàjẹ́ lọ́jọ́ tèmi. How many people ni gist lover ti gbé lórí social media? Do you know bí ìgbà tí Mercy marry tó ṣe drag Mercy tó did you see Mercy kò fọhùn? Ta ni Mercy dá lóhùn? Ta ni Mercy dá lóhùn? Gbogbo àwọn tó sọ pé dé ògùn nígbà yẹn gbogbo wọn ló padà sọ pé adégún gbogbo wọn ló sọ pé adégún padà. Delta Oman is a Muslim because you answer them. That is where your problem starts. You reply because you wanted to reply. Oh, they be more flat because you are trying every means to cover up. Oh, they mo pe láti ti padà lọ sọ́dọ̀ babaláwo. Ó di dandan kó sọ pé ó fẹ́ wá fún mi yala ya ẹ máa jẹ tán. Ọlọ́run. Jọ kí ló kù lẹ́nu wèrè ẹ tó tún fẹ́ sọ, kí ló kù lẹ́nu ya ẹ tó fẹ́ sọ. Kí ló kù lẹ́nu ya ẹ Lizzy. Ayé ya ẹ ti bàjẹ́, ayé ya ẹ ti tian. Inú mi dùn pé ayé ya ẹ bàjẹ́. Oyè yẹ. Ayé ya ẹ dẹ̀ ṣì máa bàjẹ́ jù báyìí lọ. Kí ló kù lẹ́nu ya ẹ. Ṣé mo parọ́ mọ́ ni? Mo ní pé láti Abdulateef ìwọ àti ẹ jọ lọ búra pé kò gbọdọ̀ sọ fún ẹ̀dá àlàyé kankan pé nǹkan lòun lọ́mọ. Ó dẹ̀ sọ fún girlfriend ẹ̀ jẹ́ ìdáwọ́pọ̀ fún Lizzy kò lè lọ find out. Gbogbo àwọn èèyàn tí láti ti dó gbogbo wọn pátápátá ló sọ fún láti padà ìgbà tí ẹ ṣe òtí yẹn ọ̀dọ̀ babaláwo tí wà tí láti lọ tẹ́tí lọ búra láti padà lọ bá bàbá yẹn jọ ó yẹ dànù ó ti yẹn sì ó yọ gbogbo òtí yẹn dànù ó yọ because ìwọ kọ́ ló bí Florida ó ń ṣọmọ ẹ̀ àbọ̀mọ ẹni ìwọ kọ́ ló bí náà fún wa ní antinanta tó ṣe Nàìjíríà hospital tó lọ ní Nàìjíríà nígbà tó discover kó lóyún ta ni doctor ẹ̀ ní Nàìjíríà pé o lóyún o hospital tó ní ṣó mọ̀ ìgbà tó fẹ́ wọ plane paper tó máa fún ẹ they gonna give you 2 paper, one for the Nigerian one for UK and one for America one fún wa ní paper tí wọ́n fún ẹ láti yọ hospital tó gbé
pé antenatal tó ń ṣe lélẹ́yìí o kọ́ check ẹ o àwọn immigration máa check ẹ that you are fit láti lè wọ plane all your antenatal that told you that you are free fit láti lè wọ plane afẹ́rí Lizzy gbé sí orí social media not that fake DNA tó sọ pé o lọ ṣe not that fake one account real name real surname of Rotimi the same date of birth Rotimi ọmọ tí Rotimi bí gangan account tí wọ́n gbé birth certificate ẹ̀ jì síta ní same day tó sọ pé o bímọ akọ Lizzy Ajonrin akọ sọ fún wa ó lọ́mọ láyé ó ti yẹn sìn bó ṣe sọ pé wọ́n lọ bí Florida yẹn tani pé o kì í ṣe pé tí wọn pé kò possible èèyàn tó ru oyún bó ṣe sọ pé o ru oyún pé ẹsẹ̀ kan láyé ọ̀sán kan lọ́run ló wà o ò ní bí wọ ọmọ yẹn kó máa gbé àwọn ọmọ mi ṣèké kó máa lu ṣẹ́rẹ́ lé wọn lórí ọ̀dájú abiyamọ ò kì í ṣe wọ́ ẹ̀ ó ti yẹn sìn kó tiẹ̀ jẹ́ pé òbú ẹ lọ́mọ yẹn ti jáde o ò ní wá sórí social media kó máa ṣépè ti yẹn sìn torí akọ ògbẹ́pẹ yẹn ò bímọ láyé Lizzy ó kó aṣálẹ̀ yẹn òye kò sí girlfriend láti àti tó fẹ́ lọ́wọ́lọ́wọ́ ń sìn kò sí girlfriend láti tí láti ò jẹ́ kó mọ̀ pé nǹkan lòun bí Florida kò sí tí wọn náà dẹ̀ mọ̀ dáadáa gbogbo obìnrin tí láti máa ń tẹ̀lé láti jẹ́ kó mọ̀ pé nǹkan lòun bí Florida ó ní láti máa sọ fún wa pé ó manage láti ni láti máa ń kó ẹjọ́ wá tó bá kí n ṣe láti tó kó gbogbo wàhálà wá bá ẹ ó ní láti máa complain kò tí ì yé ya ẹ ìwọ ló rí oko lóko tó sọ pé ó fẹ́ gbé obì síbẹ̀ obì yẹn wá wù kó wù kó lè kó wù àwọn báyìí máa wọn kó máa water the grass kò yé ya obì yẹn wù kó wù okùn wá ó ń pẹ́ kóbì yẹn má tó wù alálàlálà ó bá máa wù obì yẹn ó bá máa wù má gbọ́ má gbàgbé Lizzy má gbàgbé mo jí girlfriend yìí lásán lè lọ́wọ́ ẹ̀ níta ló ń jẹ́ mo jí lè lọ́wọ́ láti níta ló ń jẹ́ bẹ́ẹ̀ àti tó ń tẹ̀lé lọ́wọ́lọ́wọ́ báyìí presently girlfriend tó ní lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti yẹ I'm managing láti ò ní díẹ̀ òye ìyá ìwọ ló fẹ́ láti because marriage yẹn láti ò wíwú ẹ̀rì ibi tó ti wọ multicolored dress lé lọ́rùn aṣọ àpò ṣètò wọn fún láti níjọ wedding aṣọ àpò ṣètò wọn fún láti òrírí ó ti yẹ láti ìwọ̀n láti ò ṣe wedding rí ìwọ̀n láti ò lọ ìlú òyìnbó rí ìwọ̀n ò lọ ìlú òyìnbó rí ìlú òyìnbó ló fi fẹ́ láti pé ó máa mú lọ sí ìlú òyìnbó because láti fún wa rẹ̀ ó sọ nígbà yẹn má gbàgbé o pé nǹkan tí láti ṣe tí ò rí ṣe ìwọ ló gbà tó wá dórí títí ẹ ló wá ṣe fún because gbogbo ìgbà ló ti fẹ́ travel tí ò rí ṣe òun ló ṣe sọ pé tó o bá fẹ́ o ò ní lè include ẹ̀ sínú orúkọ ẹ̀ pé because o gbọ́dọ̀ submit orúkọ ẹ̀ mọ́ orúkọ ẹ̀ láti lè jẹ́ kán fún ní visa ó pé láti gọ̀ ni láti yẹ láti gọ̀ ni torí pé tí láti bá ní iṣẹ́ lọ́wọ́ òye ẹ̀ sìn tó ní good bank statement ó ti yé ya ẹ̀ tọ́dẹ̀ mọ̀ pé ní yìí ó máa padà wá sí Nàìjíríà wọ́n máa fún ní visa láti aláṣetì ni àwáyé wá pò fún ni láti òye ya Lizzy ìwà aláyé bàjẹ́ ó gbọ́ nǹkan tó ń pè ní fọ́kọ síwín fọ́kọ yàwèrè òun ló jẹ́ Lizzy Ajonrin ó lè dùn mọ́ta gbogbo sí ayé ẹ̀ lórí pé ó fọ́kọ àwọn orúkọ burúkú ló wá jẹ́ gbogbo sí ayé ẹ̀ ṣé ọkọ alálùbáríkà ló fẹ́ yẹn jọ sọ fún wa ta ló fẹ́ fẹ́ wo olórí burúkú àdótòṣì àdódòdòṣì àdódìwèrè àdódàsíwín ta ló fẹ́ fẹ́ wo ọkùnrin bẹ́ẹ̀ nobody. Lizzy come off of it ayé ẹ ti bàjẹ́ mama wò bóyá Ìyábọ̀ ló balẹ̀ ayé ẹ jẹ́ ó balẹ̀ ayé ẹ jẹ́ to yourself by myself Lizzy by yourself ayé ẹ fi bàjẹ́ Lizzy telling you telling you the truth kò sí yẹ ayé ń ṣe owó ẹ kò sí yẹ ayé ń ṣe snatcher wọ́n máa ń snatch ẹ kò yẹ ayé ń ṣe snatcher ó ní tó bá ṣe lè handle ẹ ní lọ́kọ́ṣẹ́ lọ́dọ̀ àwọn Messi ọmọ Messi àyíwè lọ́kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹ ayé ń ṣe snatcher wọ́n dẹ̀ máa jẹ gbé kò sí yẹ wọ́n máa lò ju àwọn tó wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ lọ wọ́n máa lo ọkùnrin yẹn dáadáa ju àwọn tó wà bẹ́ẹ̀ lọ àwọn tó ti manage ọkùnrin yẹn tẹ́lẹ̀ táwọn bá snatch ẹ̀ wọ́n á lò dáadáa lọ́kọ́ṣẹ́ lọ́wọ́ Messi àyíwè yẹ kó kó ẹ ń ṣẹ́ kò yẹ ta ló ṣe show fún ta ló stage show fún ta ló rojọ́ fún ta ló explain fún because she don't want to explain ta ya no evidence ta ló explain who is enjoying it today
ṣó enjoy ní ilé ọkọ àbí kò enjoy ní ilé ọkọ ó enjoy ní lọ́kọ́ṣẹ́ lọ́wọ́ àwọn yìí lọ́kọ́ṣẹ́ ṣé ayé ẹ̀ lọ gẹ́gẹ́ àbí ayé ò lọ gẹ́gẹ́ ayé ẹ̀ lọ dáadáa yé jà ẹ̀ kò yé jà ẹ̀ because ó ti gbàgbé pé ọkọ wa ní láti ọkọ wa ní ọmọ ni ó mọ̀ pé lórí burúkú láti tó gbé sílé ọkọ wa ní kò kí ń ṣọkú ẹ Lizzy ọkọ wa ní kò yé jà ẹ̀ ọkọ wa kò yé jà ẹ̀ tó wà wọ́n pọ̀ sí àwọn sọ pé legal wife ní bí olórí burúkú ti gbàgbé pé ọkọ wa ní òbu ẹni láti kọ́kọ́ dóni báwo ló ṣe jẹ́ legal wife báwo ló ṣe jẹ́ legal wife àìmọye legal tó pọ̀ gan nínú ọ̀dọ̀ ọ̀la sí ọkọ wa next time tó bá pè é ní gbọ́kọ̀gbọ́kọ̀ wá ṣòṣùkà wá gbé ọkọ yẹn rò kò yé ya ó ní ya wèrè sórí social media tó bá tún lé ayé ẹ wá tún yìí because ilé ayé ilé tó wà ó ti tán fún ẹ pátápátá ìgbésí ayé ẹ ti tán wàá mọ̀ pé irú oko làtí yẹn kọ́ lè yàn máa ń jà fún oko tó ti fi balẹ̀ ayé jẹ́ kò yé ya ọkùnrin tó bá fẹ́ tí ò ń ṣèwọ ni second girlfriend tó bá máa káwọ́ ọkùnrin ìwú láti yẹn wọ́n ti kọjá 20 tí láti ti bá sùn wọ́n lé ní ọ̀kan table ìwọ ọkùnrin yẹn ló fẹ́ máa jà fún táyé ẹ̀ bá máa ṣàn lọ kó ṣàn lọ kò tí yé ya ẹ̀ torí ìwọ fún ara ẹ̀ gan o tí lo lé ayé ẹ̀ bó ṣe yẹ kó lò ṣùgbọ́n òun ti lo lé ayé ẹ̀ títí ẹ̀ nílòkulò ìwọ ọkùnrin yẹn ló máa sọ pé yáàdé o fẹ́ jà fún ta ló mọ̀ tó ń fi ogun lé láti kiri ta ló mọ̀ tó lórí burúkú ẹ̀ lọ fi jàǹkárì wò orí ẹ̀ tó lọ fi kó gbogbo jàǹkárì ìwọ tó wà nínú ìgbésí ayé ẹ̀ láti olórí burúkú ẹ̀ ló forí kó láti tó wá gbé jàǹkárì ìwọ sọ́hùn òun wá ń tóbi Lizzy ó wá ń gbẹ ó wá di àṣàmẹ́gun ìwọ gangan ló wá di àṣàmẹ́gun báyìí ó dùn mọ́ mi gẹ́gẹ́ ayé ẹ̀ wá bàjẹ́ gbogbo skin ẹ̀ wá ṣá málámálámálá má gbàgbé turmeric super whitening wàláhì Lizzy 7 days ayé ẹ̀ máa ti ṣá wẹ́lẹ́wẹ́lẹ́ á ti máa shine proper òye ya ṣó ti rí ajẹ́bí idán ni bó ṣe wà yẹn gbàgbé bó ṣe happen 7 days láàrin 2 days wá ti ríṣẹ́ òye yẹ wá ti máa mọ̀ nínú skin ẹ pé yes òfin para òye má dá sínú ọ́ìlì ẹ o ọ́ìlì ẹ wàá bù sọ́wọ́ wàá bù òun náà sọ́wọ́ ó ti yẹ ń sìn wàá máa lò òye Lizzy wàá shine well well tó bá lò ó ti yẹ owó pọ́kú ni o òun wọ́n jù Lizzy a lè ṣíìpù sọ́dún ẹ ní a lè ṣíìpù ẹ sọ́dún ẹ tó bá fẹ́ ìwọ try ẹ wàá mọ̀ pé rere lówó wa gbogbo jigbijigbi olórí burúkú lé ọ̀dọ̀ Lizzy mo ti gbọ́ pé ọmọ ayìn rẹ ní ti ọmọ ayìn rẹ ní ti skin tag tí kí ló wúkọ ẹ̀ Farida ń bá wọn yọ Farida máa ń yọ skin tag tó sí skin tag tó gbé dọ́dọ̀ Farida máa yọ dànù ní Lizzy wá sọ pé òun yẹn ní ti skin tag mo gbọ́ pé heredity ní skin tag mo gbọ́ lé ajé mi tá bá lọ sọ́dọ̀ Google gan máa jẹ́ ká mọ̀ pé it's not heredity ọlọ́run yọ̀ yá ẹ̀ tí mo mọ̀ spẹ́ ní ìbá bèèrè lọ́wọ́ Google is skin tag heredity Lizzy wá di ohun tó jẹ́ pé òun lórí ẹ̀rí tí olórí burúkú yẹ ò kọ́lé kò fún ẹ ní property ṣùgbọ́n gbà tí ìyá ẹ̀ máa kú skin tag ló filẹ̀ fún ìyá ẹ̀ Lizzy Ajonrin ìyá Abíọ́lá Àkànó ìgbà tó máa ṣán kú skin tag ló lórí burúkú filẹ̀ fún ẹ ìyá ẹ̀ kò fi lélẹ̀ fún ẹ kò fogún kankan lẹ̀ skin tag ló filẹ̀ fún ẹ ó wí pé o ti ṣán kú Lizzy tó bá ti ń sọ̀rọ̀ ṣé tó wí pé gbogbo àwọn tó wà pẹ̀lú ẹ kò sí kankan nínú wọn tó lọ sí school olórí burúkú òfò bí ń pé omi yalé àdó tó ṣí bí ń pé kò kàwé ó yẹ kó sọ fún ẹ pé skin tag is not hereditary ó yẹ kó jẹ́ kó mọ̀ pé wọn kì í inherit ẹ̀ ṣùgbọ́n lọ́gbà tí ìyá ẹ̀ máa kú tó ṣánkú nínú ilé àbẹ̀rẹ̀pẹ̀ nínú ilé alámọ̀ tí ìyá ẹ̀ kú sí nǹkan tó máa jogún nìkan lọ́wọ́ ìyá ẹ̀ òun ní skin tag òye ya òun ní skin tag tó yẹ pé tó bá gbé dọ́dọ̀ Farida ayé ìyá ẹ̀ ló máa bẹ́ẹ̀ kó kúrò ní ó máa yọ wàá rò bóyá ibẹ̀ ni ó yẹ kó o ti lọ láti jọjọ́ yìí ni ó máa bẹ́ẹ̀ yọ jìgá òun ni Lizzy wáyé ẹ̀rìn jìbìjìbìjìbìjìbìjì ayé ẹ̀ ti bàjẹ́ Lizzy ayé ẹ̀ ti ṣá málámálá ó mọ̀ pé nǹkan tó ń fa skin tag nínú ìgbésí ayé ẹ̀ when you are dirty kò sí yẹ when you summer la wà yìí sí Lizzy ó yẹ ó gbóná you can't be wearing 2 clothes kó bá wọṣọ yìí sí kó tún wọ̀ lọ́la and your pillowcase is always dirty and you are using too many different type of cream do you know how many oil you are selling Lizzy àwọn tó wà nínú UK wọ́n complain gbogbo ọwọ́ wọn ló jóná ọmọ oil mélòó ló sọ pé káwọn èèyàn máa rà different oil of 6 or 7 different type of oil not
not 2, not 3, not 4, not 5, not 6. Only kó ra gbogbo ẹ̀ papọ̀. Kó máa fi para. Ọlọ́run ò ní jẹ́. Àwọn ọgbà tó sẹ́ni ó pọ́n bélẹ̀ fún mi. Gbogbo ojú mi ló bàjẹ́. Mo sọ fún ẹ náà, mo sọ ní fídíò yẹn sí ó wà lọ́dọ̀ ẹ̀. Ó wà lọ́dọ̀ ẹ̀. Ó ní kí n máa continue, mi lè continue, mo discontinue ẹ̀. But I can't tell you. Because mo fẹ́ kí inú bí ẹ. Mo discontinue ẹ̀. Because that is not my oil. Mi lè fi pa ojú. This is my oil. Ni ma fi pa ojú. It's not ash. Nǹkan tó ṣe mí níbi àwọn yẹn tó bá mi jẹ́ yẹn nígbà tí mo lọ ti Bímbọ́ tó bá mi jẹ́ yẹn kò lè ṣe mí mọ́. Kò ti yẹ. Mi ìdúró de 2 weeks. Mi ìdúró de 2 weeks. Tí mo ti rí reaction lára mi lẹ́sẹ̀kẹsẹ̀. No. Ojú mi ò ń pọ́n. Ojú mi ò kí ń pọ́n. Torí ẹ̀ lọ pọ́n dé mẹ́, èmi náà gbọ́dọ̀ ló pọ́n dé lọ, Ọlọ́run má jẹ́. Ó pọ́n dé lẹ̀ tèmi rè bíbí clear ni. Kò yé ya ẹ̀. Mi tí bá jí láàárọ̀ ojú mi normal. Ojú mi ò ní pọ́n. Ojú mi wá ń pọ́n. Mo wá lọ ní kinní kan báyìí. 2 days lásán pọ́n dé lọ lórí burúkú ẹ̀. 2 days lásán gbogbo bíbá tí ó ti rẹ́jì kú. Mo ti mọ̀ pé nǹkan tí ń ṣe mí. Mo ti mọ̀ pé nǹkan tí ń ṣe mí. Òun ta ọ́ìlì oríṣi mẹ́fà. They are not the same thing. Mẹ́fẹ̀fà ní different name. 1 million àbí 1 point something million ló ń ta mẹ́fẹ̀fà. Èèyàn kan ṣoṣo ló ta mẹ́fẹ̀fà fún. Wọ́n dẹ̀ gbọ́dọ̀ fi mẹ́fẹ̀fà pa ojú. Wọ́n máa ní skin tag now. Come on. Because nínú àwọn cream yẹn, it is not the same product tó ṣe wọ́n. Nǹkan tó fi ṣe lé kọ́ ló fi ṣe lé. Nǹkan tó fi ṣe lé kọ́ ló fi ṣe lé. Because mọ̀ yìí tó máa ṣiṣẹ́ nínú ẹ̀. You can't use this product today. And tomorrow morning, or use the Caro White. Tomorrow morning, or use the Caro Tone. Tomorrow morning, or use the BB Clear. You can't do that. If this cream is the one that perfects your skin, this summer bad day, make sure you bath often. Make sure you go wear. Be twice a day. And cream yourself. You're going to get that your skin. You don't get it. You know, in winter, we are more lighter than in summer. Because in winter, some people bath once and they are still lighter. And in summer, and you don't see yourself, you are darker. Don't change your cream. Don't change it. Exfoliate. Exfoliate your skin. Scrub. You can do your scrub, your DIY scrub by yourself. Oh yeah. You can do it by yourself. What is it? Only moyin àti ọsàn wẹ́wẹ́ àti kí ló ń kọ kíní coffee wàá fi sí. What is it? Ọsàn wẹ́wẹ́ lásán. Use it to scrub your face. It's going to give you fun. It's going to make your face fun. Look younger. And it's going to make your skin lighter. Do that 3 times a week. But all those dark spots under your eyes is going to show. Honey, it's going to make your skin glow. You don't need glow. You don't need a filter. Real honey. Original honey. Use it with lime. Also, because me mo ito lime, mo ito lemon. Ito ba ti also use also to rub your body. 5 minutes before you have your bath. 3 times a week in summer. And you can still get that your brightening color, the one you have in winter. Don't change your cream. Changing of cream. This is combined with the oil be major. Oh, one you skin tag me. Let's get to the being gossiping. Because your skin, my skin, I've mastered BB clear. Because of dark knuckle. My skin, it has mastered this. Okay, my skin have mastered this one. When I use this one, your hand, you're going to have that knuckle first. See, blend them it's going to take time. It's not automatically. But this skin, you have to master it. Baby clear don't low yi, white. Don't madalo. Oti introduce the skin tag. Sino be see aye. Oti introduce the skin tag see aye. See aye lo ti introduce the skin tag. Too much of different type of cream. Ìwọ lo mojule ni tó bá do lo fẹ́ lo àtíkè. And is ko shish elomi lásán. Ẹ mọ àwọn powder ta man kun yẹn. Ó ti yé yín sìn. Ẹ wo Big Johnson baby powder. Ó ti yé yín sìn. Tí bá change ẹ, tí bá wẹ̀ tán láti tí bá da Johnson baby powder sára. Tí bá lo powder tí a máa ń lò nígbà ní Nigeria yẹn tá máa ń lò tó máa ń tàyàn yẹn. Tí bá lò sára, mama hora ni. Àfi Johnson baby powder. Ibo la ma ti tà ní £1 shop. Because mo like ke ma kan ticket bá fi lọ sí. Èyàn kan dá sára. Do you understand? Tí bá lò yìí tí mo like yẹn. Ìmí tí mo ti ń lò because he has mastered my body. Ó ti use my body me. Anything tí bá wá lò after that tí ó use my body, you will have reaction. Reaction ló ṣe Lizzy.
ó have skin reaction ni òun ló wá results sí skin tag skin yẹn kọ́kọ́ wá ní white ó máa kọ́kọ́ wá ní skin tag white ẹ máa rí ní white ẹ máa rí ní white ó máa jẹ́ tó white tó white tó bá stop cream tó ń lò yẹn it's going to turn to black òun lè ṣe wá rí gbogbo dìgbì nígbà ayérayé ńláńlá àwọn skin tag yọ ayérayé tó àfi tó bá dọ́dọ̀ Farida kí ayé ẹ̀ tó lè dìtú wọn kì í rí ẹ̀rín tẹ̀ ẹ má jẹ́ kẹ́ni kankan tọ̀ ní when you misuse cream you are from one point this is summer now a lot of people is going to be tan have that in your mind a lot of people is going to be tan but you don't want to be tan you need to take good care of yourself if you want home what will you do when you get home don't be tired don't just wipe your face don't just take your makeup remover and wipe your face no don't just do that go to the bathroom and bath container today go to the bathroom and bath go to the bathroom and bath listen go to the bathroom and bath and I went in bathroom and I go to the bathroom and bath bath at night cream yourself don't wear your 90 straight away remember you wear your clothes in the morning so jẹ́ kí cream yẹn penetrate sínú ara when you finish bathing wait jẹ́ kí atẹ́gùn fẹ́ sí ẹ dáadáa jẹ́ kí atẹ́gùn jẹ́ kó fẹ́ sí ẹ dáadáa before you go to bed jẹ́ kí gbogbo cream yẹn jẹ́ kó gbẹ mú ẹ lára kó tó lọ sùn and you still gonna have the same color exfoliate tó bá exfoliate lẹ́ẹ̀mẹ́ta ní ọ̀sẹ̀ make it 4 times a week àbí 5 times a week exfoliate because this is summer it's the most you are tan don't change your cream if you are the type that you don't use serum on your cream when you are in winter you need to add serum to it to brighten your color a little bit because you only use your cream you don't normally use serum you need to add the same serum of the same cream to your body do you understand the serum that you know that you will use it will not kinikan o ti kò ní ṣe nǹkan kan fún ẹ you use it do you understand you may not put it on your face because our face is very very sensitive tó wá lóhun ìrìn ti ó jẹ́ wá ra eléyìí ó jẹ́ wá ra cream eléyìí ọ́ìlì ni tó ṣe wà ní ti yẹn wá ra eléyìí káyé ẹ lè ṣàpọ̀apọ̀ àbí kó lọ bèèrè lọ́wọ́ Ìyábọ̀ ibi tó ti ra cream ó ti yẹ ẹni tó bóra tì àwáyé má ṣe rere ẹ jẹ́ máa lọ jàre ń fojú sí kìíní ẹ̀kọ́ ti ń jalè. Ẹ káàbọ̀ padà sórí ètò Lady K Ìfẹ́ Olúwaṣe báwo dẹ̀ ni ṣe ti kẹ́kọ̀ọ́ ń bẹ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ṣe ti kẹ́kọ̀ọ́ ẹ wò àwọn wíìgì rẹ lóríṣiríṣi ṣe ti rí kan àbí méjì dìmú bẹ́ẹ̀ wíìgì rẹ all back lélẹ́yìí o ó wá ní center party méjì mo dẹ̀ láwọn cap báyìí original cap original lélẹ́yìí tẹ máa ṣe kíni tẹ máa dé sísàlẹ̀ original wa òun náà wà available fún títà tẹ bá dẹ̀ fẹ́ tí ò ṣerú eléyìí òun náà wà òun ní wig lélẹ̀ fine wig lóríṣiríṣi pick and drop náà wà àwọn oní coils ó wà wig is available ẹ wá ra wig lóríṣiríṣi lọ́lọ́kọ̀ òjọ̀kan èyí tẹ bá ti fẹ́ ní Lady K Ìfẹ́ Olúwaṣe ló ń tà ọjà rèé àwọn ọjà tuntun ó ti ṣe kí ni ó ti wọlé dé ẹ tún wọlé náà ẹ wọlé ẹ̀yin mọ́mì mi ẹ̀yin big mọ́mì mi tẹ bá dé eléyìí tí bá dé bó ṣe wà yìí yé ó fine ó ní coils pick and drop dẹ̀ ni ó wá jẹ́ ó ní coils bákan náà àgbo jẹ̀díjẹ̀dí tó wà òkè dáadáa nílé iṣẹ́ TN Natural Bar ó wà àgbo diabetes ó wà ṣẹ́rọ̀ ògùn diabetes yẹn tí bá sọ fún yín wípé ìyàlẹ́nu ló jẹ́ fún mi báwọn èèyàn ṣe kí ni bó ṣe ń testify àwọn èèyàn testify sí bó ṣe ń ṣiṣẹ́ I was like èmi gan mọ̀ wípé nǹkan tó strong tó yẹ nílé iṣẹ́ TL lítà ní àgbo diabetes mo bọ̀ wá fi hàn wá so èyí tẹ bá ní diabetes àgbo tẹ máa lò àgúnmu ni tẹ máa lò fún diabetes ó wà èyí tẹ máa lò fún manpower kẹlẹ̀ dóbò dáadáa ó wà èyí tẹ máa lò fún jẹ̀díjẹ̀dí akọjẹ̀dí abojẹ̀dí ó wà ẹ wo eléyìí náà all-back ni ẹ wo díẹ̀ ní èyí tẹ bá like kí wig kó gùn gan òun nìyí ó gùn dáadáa Ghana weaving all-back ó fine gan àwọn káàpù dẹ̀ wà ẹ má gbàgbé pé mo sọ lẹ́ẹ̀kan àwọn káàpù báyìí tẹ máa dé sísàlẹ̀ ó wà délébù ẹ
ẹ jẹ́ tún mú wíìgì mi wá àwọn woman hair náà kò gbẹ́yìn o gbogbo ẹ̀ la ní bíbà woman hair náà wà ẹ wo wíìgì yìí mo wá nígbà tí mo ṣe program kí n fi hàn àwọn èèyàn ẹ wo wíìgì ọwọ́ mi ṣé ti rí ẹ wo bó ṣe fine ibi gan láìkẹ́ gan ó ṣe wà ìtẹ́ báyìí wá gbé sórí bó ṣe máa rí níṣẹ́ ti rí èmi kàn gbé sẹ́gbẹ̀ẹ́ ni o èyí báyìí lẹ máa gbé sí o ẹ máa dé tó máa cover gbogbo front ẹ nìyí Ghana weaving ló wà wájú ẹ ó fine gan ẹ jẹ́ wọ fún kékeré ẹ jẹ́ wọ fún ké ẹ jọ èyí tẹ́ bá fẹ́ràn àwọn product tá à ń ta ọṣẹ ìṣẹ́gun ọṣẹ arọ́bí ọṣẹ àánú torí mi fẹ́ kí fídíò igún jù òun ni ṣé ti rí bó ṣe máa wà ní. tẹ́bà tún wá fẹ́ relé another one tún wà àwọn wíìgì míì ṣẹ̀ṣẹ̀ dé sẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ti ra wíìgì tẹ́lẹ̀ tẹ́ni táwọn míì bá ti dé kí n jẹ́ kẹ́ túmọ̀ àwọn nínú wọn míì tó ti dé tó fine dáadáa gbogbo ẹ̀ ló kún bíbà tó bá dẹ̀ jẹ́ yẹ ríìgì náà ní lóríṣiríṣi àwọn nǹkan àmúṣẹ́ṣọ̀ àwọn nǹkan tẹ́ máa lò tó máa wò yí báyìí pé yé ẹni lo ẹ̀ṣọ́ ẹni wọṣọ gidi ẹni lo wíìgì tó fine ẹni lo fine purse ọjà mi ò dẹ̀ wọ́n lọ́lẹ̀ kó dowó ní àlùbáríkà iṣẹ́ kọ́ lówó àlùbáríkà lójú àwọn wíìgì yapa ẹja padà sórí woman hair ẹ̀rí ẹ bá fẹ́ rú tọ̀dọ̀ mi yìí irú tọ̀dọ̀ mi lè lé báyìí sí mo ẹ̀ṣẹ̀ ṣí ní òun nìyí èmi mo lélẹ̀ yìí this one is mine mo ẹ̀ṣẹ̀ ṣí ní tọ̀dọ̀ mi lélẹ̀ ẹ ṣe máa dé lélẹ̀ irú ẹ̀ wà ìtẹ́ bá máa wo program wa dáadáa ẹ ti rí ṣẹ́ ti rí ẹ ti rí lórí mi lórí program ṣẹ́ ti rí bó ṣe fine tọ̀dọ̀ mi lélẹ̀ so tẹ́ bá fẹ́ irú ẹ̀ ó wà ẹ wo eléyìí náà báyìí sí àwọn woman yẹn tó máa ní coils yẹn eléyìí sí ẹ máa ra fi kóòmù yá ẹ lè rọra fọwọ́ yín ṣe bákan náà òun nìyí òun ní woman hair gidi ni iṣẹ́ wíìgì tó máa ṣe kí ni tó máa yọ ìtẹ́ bá ti fẹ́ wíìgì kún bí ó kún bí báyìí lóríṣiríṣi nípa tí programme gùn jù lẹ́yìn yẹn ká padà sórí ẹ jẹ́ kí n fi ògùn diabetes wọ̀nyí ògùn diabetes yẹn ti fẹ́ tán kò tẹ̀ wá di ilẹ̀ mọ́ báyìí wọ́n ń bo wìtìwìtì ní òun nìyí àjẹbí idán lẹ̀ ń wò yìí àjẹbí idán àwọn èèyàn ń rà mo fi Ọlọ́run tó dá mi ṣe lẹ́yìn wọ́n dẹ̀ testify wọ́n dẹ̀ ṣàdúrà fún mi ti jẹ̀dígẹ̀dì lélẹ̀ gbogbo jẹ̀dígẹ̀dì tó ti parí lóko tó ti ṣe yín léṣe lẹ́yìn yẹn gbogbo ẹ̀ lẹ́ máa yà dànù tí máa ń pa wà lélẹ̀ ẹ máa dóbò dáadáa oko yín á le dáadáa ṣiṣẹ́ gidi kò ń ṣe sáré le sáré wálẹ̀ no ó máa nàró ni bí ọ̀pá ajé síbẹ̀ ibi ẹ bá lè dóbò dé ni ẹ̀yin tẹ́ bá ṣàtìmọ̀ pé mo bòdó dáadáa ẹ má lò ó ẹ̀yin mọ́mì tẹ́ bá dẹ̀ rí pé yes àwọn dádì tí ń ṣòjòwò fún yín pé àwọn tí ń dàgbà làwọn ò ṣe lè dóyín dáadáa mọ́ ẹ má dá wọn lóhùn ẹ ra àgúnmu máa ń pa wàyẹn fún dádì kọ́ lò wá lè dóyín dáadáa ìyẹn bẹ́ẹ̀ lẹ́yìn ká padà sórí àwọn spiritual items lágbára Ọlọ́run tí ò ní ṣẹ́kù ní wọlé inú ayé wa inú mi máa ń dùn pẹ̀lú iṣẹ́ ọwọ́ mi because kò síbi tí mi ti lè fi ṣe ọwọ́ mi proud because àwọn èèyàn ṣe kí ni wọ́n ní testimony lórí iṣẹ́ ọwọ́ mi so gbogbo ẹ̀yin tẹ́ bá ní àwọn nǹkan spiritual ẹ pè Lady K Ifeoluwaso the baby of Yorùbá nation èmi gangan lèmi wọn ní fẹ́ lómi ṣe mi ṣé ọṣẹ àánú lẹ fẹ́ abọ́ṣẹ ẹ̀bẹ̀ àwọn àgbà abọ́ṣẹ arọ́bì abọ́ṣẹ aṣínà àbí connection àbí tó máa fún yín connection àbí ti àmúbọ́ ẹ̀yin tẹ́ máa mú nǹkan tó máa ń bọ́ lọ́wọ́ yín nǹkan tẹ́ máa lò tẹ́ fi ní gbogbo àmúbọ́ mọ́ wà àdúrà ni kò ṣóhun tì àdúrà la fi ṣe orúkọ Jésù ni tó dẹ̀ ń jẹ́ bí idán tó confirm nǹkan aṣínà wà nǹkan là wà nǹkan àánú wà nǹkan ire òjijì ó wà gbogbo ẹ̀yin tẹ́ máa ní promise and fail nǹkan tẹ́ máa lò tẹ́ fi ní rogun promise and fail mọ́ láyé yín ó wà available tó bá wá jẹ́ wípé back to sender dábì padà sórí oníbi àgbélépọ̀tà gbogbo yẹn náà wà bíbá lọ́dọ̀ Lady K Ifeoluwaso àwọn nǹkan àgbélépọ̀tà àwọn nǹkan back to sender gidi ó wà available àwọn nǹkan ìṣẹ́gun tẹ́lẹ̀ lò àwọn course breaker tó bá jẹ́ omi tẹ́lẹ̀ máa mísì mọ́ omi ìwẹ̀ yín náà ni
òun nìyí ẹ kàn ra máa fi sínú omi ìwẹ̀ yìí kẹ́ lọ máa fi wẹ̀ omi yìí kì í ṣe omi lásán omi ìṣẹ́gun ni omi tẹ́ wò lọ́wọ́ mi so ẹ̀yin tẹ́ bá nídìí ẹ pè mí tó bá dẹ̀ jẹ́ pé àwọn pẹ́ẹ̀fù náà ni tẹ́ lè lò fún back to sender ó wà available lóríṣiríṣi tó bá jẹ́ tẹ́ máa ta sómi ìwẹ̀ ni ó wà tó bá jẹ́ tẹ́ kàn máa spray sí body yìí ó wà available tó bá wá jẹ́ pẹ́ẹ̀fù àánú ìtẹ́ máa fi sómi ni ó wà tó bá jẹ́ tẹ́ máa fi para ó wà àwọn nǹkan ṣẹ́ lóríṣiríṣi èmi ò like àti máa announce gbogbo àwọn nǹkan ṣẹ́ tí mo ní lọ́wọ́ mi ò like àti máa announce ẹ̀ lórí social media ṣùgbọ́n mo sọ fún èyí tẹ́ bá lórí ọ̀fẹ́ àtàǹfààní àti wo program yìí pé anything tẹ́ bá fẹ́ ṣe fún spiritual items láti lò ẹ pè Lady K Ìfẹ́ Olúwaṣọ the baby of Yorùbá nation Ọlọ́run nìkan ni doctor solution òun náà dẹ̀ ló máa wòye sàn òun ló máa wá solution sí ìṣòro yìí yẹn gbogbo ohun tó bá yín lẹ́rù ọkọ ń kọ̀ yìí ìyàwó ń kọ̀ yìí ẹ má mú bọ́ ṣẹ́ ẹ má mú bọ́ ohun rere gbogbo ẹ máa dópin ṣe rí ilé ayé yìí ṣe rí a lot of people ti pè mí a lot of experience mo ti ní a lot of ọ̀rọ̀ ni mo ti gbọ́ a lot of ìrírí ni mo ti gbọ́ láti ẹnu àwọn èèyàn tó tún jẹ́ kémi náà kí n tún máa dàgbà sí nínú Kristi tí mo dẹ̀ ń dúpẹ́ fún Ọlọ́run ṣe rí ilé ayé yìí mo lọ kíní kan kò ṣiṣẹ́ my dear sister mother brothers o tí kì í confirm ni o so bí mo ṣe sọ lọ ẹ má bínú mo ní kọ́ ni òun ló jẹ́ lóye pod so bí mo yẹn ṣe lálàyé lọ ṣé ilé ayé mo ti lọ kíní kan mo ti lọ kíní kan o tí kì í confirm ni o ṣé rí màá tún wá advice yìí tẹ́ bá ti rí confirm ẹ má ṣe kíni ẹ má sọ wípé ẹ dẹ̀ nílò mọ́ bó jẹ́ ẹ̀ẹ̀kọ̀ọ̀kan kẹ́ máa lò ó because ṣé àwọn ogun téèyàn face nílé ayé Sátánì ò kì í sùn o àwọn oníṣẹ́ bí ò kì í sùn kò sún wọn kò ń rẹ̀ wọ́n ìwọ ló ṣáájò tó ti sú ẹ ìwọ ló ṣáájò tó ló ti rẹ̀ àwọn tó jẹ́ oníṣẹ́ ibi tí wọ́n ń ṣiṣẹ́ ibi tó ń hùwà ibi kò kì í sú wọn kò kì í rẹ̀ wọ́n nígbà tí ò bá wá sú wọn tí ò rẹ̀ wọ́n báwo ló ṣe máa wá sú ìwọ náà ní jẹ́ kó sú ẹni nítorí pé kí ni ògo ló need kì í ṣe ogun làwọn fẹ́ fún ẹ ìwọ ni wàá reject ẹ pé mi ò fẹ́ ẹlẹ́rù yẹn gbẹ́rù yín mi ò fógun láyé mi ògo ni mo fẹ́ lò nítorí ẹ ò ní ṣe kí ni ò ní rẹpẹtẹ ẹ̀ẹ̀kọ̀ọ̀kan o gbọ́dọ̀ máa ṣe kí ni o gbọ́dọ̀ máa tẹ̀síwájú láti tún máa ṣe kí ni láti máa lo àwọn nǹkan tó bá ń lò mélòó bẹ́ẹ̀ ta ti rí mélòó la fẹ́ sọ ṣùgbọ́n máa kọ́ advice ẹ̀yin èèyàn wípé ṣe rí ilé ayé yìí ibi téèyàn bá rìn mọ́ ló máa rìn mọ́ so gbogbo èyí tẹ́ bá need àwọn nǹkan spiritual items tẹ́ lè lò tẹ́ fẹ́ kó jẹ́ bí idán ẹ contact me ẹ pè Lady K Ìfẹ́ Olúwaṣọ ẹ mọ̀ pé Kristi lọ́ba ojú òní tí wọ́n gbọ́ ayé gbogbo wọn máa ṣẹ́ mi ò ní rojọ́ jù so àwọn ẹni tí tàbá ti fẹ́ ìbàjẹ́ fún ìgbéyàwó náà ni ìbàjẹ́ anything that you know say yes you wan use call Lady K Ìfẹ́ Olúwaṣọ the baby of Yorùbá nation ire o ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel wa ò kẹ́ tọ́ notification bell yìí o kẹ́ dẹ̀ bá wa like ètò tá à ń ṣe ó dàbọ̀.